A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn mẹ́ta kan lórí ikú dókítà Buhari Diaso ní ilé ìwòsàn gbogbogbò ìjọba erékùṣù Èkó. Agbẹnusọ ikọ̀ ọlọ́pàá Benjamin Hundeyin fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta fún iléeṣẹ́ News Agency of Nigeria (NAN) ní ìpínlẹ̀ Èkó. Hundeyin tí kò dárúkọ àwọn afurasí náà sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ẹjọ́ náà. Ilé-iṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé ẹ̀rọ agbénigòkè ẹlivétọ̀ tó ti mẹ́hẹ ní ilé ìwòsàn ìjọba ọdún erékùṣù Èkó fi dá ẹ̀mí dókítà Buhari Diaso tí ó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn náà légbodò. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ìrọ̀lẹ́ Ọjọ́rú tí ó kọjá nígbà tí olóògbé náà tí ó ń gbé ní Òkè Kẹsàn-án fẹ́ wá pàdé oníbàárà rẹ̀ tí ó gbé oúnjẹ wá fún un láti orí ẹ̀rọ ayélujára. Olóògbé tí í ṣe akẹ́kọ̀ọ́ gboyè láti iléèwé ifásitì Babcock Ìlíṣànrẹ́mọ ìpínlẹ̀ Ogun ni ó ń ṣe iṣẹ́ ìsìnlú ọlọ́dún kan tí ó sì kù ọ̀sẹ̀ méjì kí ó parí tí àjálù burúkú yìí fi ṣẹlẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àjà kẹwàá ni ẹ̀rọ agbénigòkè yìí ti já lulẹ̀. Bákan náà ni a rí gbọ́ wípé wọ́n gbé olóògbé yìí dìgbàdìgbà wọ yàrá oníkánmọ́kánmọ́ emergency ward kí ó tó jọ́lọ́run nípè. Àbájáde ìwádìí ṣe àwárí wípé ẹ̀rọ agbénigòkè yìí ti dẹnu kọlẹ̀ láìmọye ìgbà tí àwọn alámòjútó ilé ìwòsàn kò ṣe àmójútó rẹ̀ dáradára. Ní báyìí, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti pinnu láti tọpinpin lórí ìṣẹ̀lẹ̀ náà bí ó ti ń bá àwọn ẹbí olóògbé kẹ́dùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu gba àlejò àwọn gómìnà ìpínlẹ̀ tí wọ́n pààlà pẹ̀lú orílẹ̀-èdè Niger Republic lánàá ọjọ́ Àìkú. Ìròyìn jábọ̀ wípé ìpàdé tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá wà lára ìgbésẹ̀ ààrẹ lórí rògbòdìyàn ilẹ̀ Niger. Àwọn gómìnà tí ó péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún ni Ahmed Aliyu láti ìpínlẹ̀ Sokoto, Umaru Namadi láti Jigawa, Mai Malam Buni láti Yobe, Idris Nasiru láti Kebbi àti Dókítà Dikko Rada láti ìpínlẹ̀ Katsina. Àwọn gómìnà ìpínlẹ̀ Àríwá yìí kọ̀rọ̀ ojú sí èròǹgbà ìkọlù sí àwọn ológun ilẹ̀ Niger. Wọ́n ní èyí lè lẹ́yìn tí yóò sì mú ewu dání fún orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu tí í ṣe alága àgbáríjọ àwọn olórí ilẹ̀ Áfíríkà Economic Community of West African States (ECOWAS) ni ó fún àwọn ológun ilẹ̀ Niger ní gbèdéke ọjọ́ 7 láti fi dá ìjọba tiwantiwa padà nípa dídá ààrẹ adìbòyàn Mohamed Bazoum padà sórí àlééfà. Ìgbésẹ̀ yìí ló yọrí sí gbígbégi dínà ẹnu ibodè Nàìjíríà àti ilẹ̀ Niger pẹ̀lú gbígbégi dí ìrìnnà ọkọ̀ òfurufú láàrin orílẹ̀-èdè méjèèjì. Ààrẹ Tinubu ti kọ lẹ́tà ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ láti bu ọwọ́ lu dídarí àwọn ológun sí ilẹ̀ Niger, ṣùgbọ́n àwọn ilé ìgbìmọ̀ kọ̀ láti gba àbá yìí wọlé. Kàkà bẹ́ẹ̀, wọ́n ṣe ìkìlọ̀ fún Tinubu àti àwọn olórí orílẹ̀-èdè agbègbè láti tẹ̀ ẹ́ jẹ́jẹ́ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alámòjútó iléeṣẹ́ ohun amáyédẹrùn ní ìpínlẹ̀ Èkó Lasiama Adéníkè Adékànbí ní ìjọba ìpínlẹ̀ Èkó ti jáwé gbélé ẹ̀ fún lẹ́yìn ikú dókítà Buhari Diaso. Bákan náà ni ìjọba jáwé gbélé ẹ̀ fún alámòjútó ohun èlò ilé ìwòsàn ìjọba ọ̀dàn Facility Manager ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde akọ̀wé àgbà fún iléeṣẹ́ ìjọba Olúmídé Ṣógunlé, ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìwádìí. Ṣógunlé ní ìjọba gbé ìgbìmọ̀ dìde láti fojú ṣùnùkùn wo àwọn ohun tí ó ṣeé ṣe kí ó fa ìjàmbá. Wọ́n ṣe àwárí àwọn tí ó wà nídìí ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n sì wá ọ̀nà tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò fi ní wáyé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ àwọn dókítà Nigerian Medical Association (NMA) ẹ̀ka ìlú Àbújá ti rọ ìjọba àpapọ̀ láti tú èrò wọn pa lórí òfin kòsíṣẹ́-kòsówó lórí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn. Wọ́n ní òfin yìí lè túbọ̀ ba ẹ̀ka ìlera jẹ́.
Ìpè yìí wá pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Nasarawa àti Kogi níbi ìpéjọpọ̀ ìròyìn News Conference tí ó wáyé ní ìlú Àbújá lánàá ní alága àjọ NMA ẹkùn ti ìlú Àbújá Dókítà Charles Ngwuanyi ti bu ẹnu àtẹ́ lu èròǹgbà ìjọba àpapọ̀ lórí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ láti ọ̀dọ̀ àjọ àwọn dókítà. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ngwuanyi sọ wípé bí ìjọba bá lọ pẹ̀lú òfin yìí, èyí yóò túbọ̀ ṣe àfihàn ìdí tí àwọn dókítà ṣe ń jápa kúrò lórílẹ̀-èdè. Ó ní ẹ̀tọ́ ni àwọn dókítà ń jà fún kí àwọn tí ó nífẹ̀ẹ́ lè tẹ̀síwájú àti máa ṣiṣẹ́ fún orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ alámòjútó egbògi olóró National Drug Law Enforcement Agency (NDLEA) ti fi ọwọ́ ṣìkún òfin mú ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n díbọ́n pe ara wọn ní ọkọ àti ìyàwó pẹ̀lú egbògi olóró. Àwọn afẹ̀sùnkàn tí wọ́n pe orúkọ ara wọn ní Onyebuchi Ilonze àti Nonyelum Ilonze sọ wípé àwọn ń lọ sí orílẹ̀-èdè India fún ìtọ́jú ara, ṣùgbọ́n tí wọ́n mú wọn pẹ̀lú 184 ìdì egbògi olóró cocaine tí wọ́n gbé mì nígbà tí wọ́n bá 100 nínú ìdì náà ní ojú ara obìnrin. Àwọn méjèèjì yìí ni wọ́n rámú ní pápákọ̀ òfurufú Muritala Muhammed, ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá níbi tí wọ́n ti ń gbìyànjú àti wọ ọkọ̀ òfurufú Ethiopia lọ sí ilẹ̀ Indian. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí ó tó àwọn akọ̀ròyìn lọ́wọ́ lánàá. Lẹ́yìn-ò-rẹyìn ni àjọ NDLEA ṣe àwárí wípé ojúlówó orúkọ obìnrin ọ̀hún ni Nkechi Ngbokigbe àti wípé ọ̀gbẹ́ni Ilonze jẹ́ àfúrásì tí wọ́n gba onídùúró rẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọwọ́ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kano bá arábìnrin olórí àwọn elégbògi olóró kan, Ládi Peter, ní àná ọjọ́ Àìkú pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀. Agbẹnusọ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abdullahi Haruna fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé àwọn wọ̀nyí kúndùn nínú ká máa fi egbògi olóró ránṣẹ́. Haruna ní awakọ̀ wọn ní ọwọ́ kọ́kọ́ tẹ̀. Lẹ́yìn ìfimúfínlẹ̀ ní ọwọ́ tó olórí wọn pẹ̀lú àwọn méjì mìíràn. Ládi Peter, ẹni ọdún 47, ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ilé rẹ̀. Àpapọ̀ àyangbẹ ìdì àpò igbó tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ jẹ́ 61 bags of Indian hemp. Àwọn méjì mìíràn tí ọwọ́ bá pẹ̀lú rẹ̀ ni Umar Saleh, ẹni ọdún 38, àti Ahmad Nahid, ẹni ọdún 36. Gbogbo wọn ni wọ́n jẹ́wọ́ sí ẹ̀ṣẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìdíje àwọn oníràwọ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Big Brother Naija All Stars ni wọ́n ti yọ ẹsẹ̀ ọ̀dọ́mọbìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Princess lẹ́kù. Òun ni ará ilé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ júwe ọ̀nà ilé fún nínú ìdíje ọ̀hún. Àwọn tí wọ́n fẹnu kò yọ ọ́ lẹ́gbẹ́ ni Dorothy Bakoy, Mike Edward àti Biggie tí í ṣe olórí ilé ìgbìmọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olùṣàkóso ètò Ebuka Obi-Uchendu, Princess wà lára àwọn tí ó ní ìbò tí ó kéré jùlọ. Ìdí nìyí tí àwọn ìgbìmọ̀ adájọ́ ṣe jùmọ̀pọ̀ jáwé gbélé ẹ̀ fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal gbo ewúro sójú ikọ̀ Man City lánàá ọjọ́ Àìkú láti lè gba àmì ẹ̀yẹ tí wọ́n pè ní Community Shield pẹ̀lú 4-1 nínú goliwomi tí a mọ̀ sí pẹnáltì lẹ́yìn ọ̀mì 1-1 1-1 draw. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.